Hey, ó ti get started o ẹ̀yin tèmi láàrin Lizzy Anjorin àti Alhaji Aare Almaroof. Ẹ́písòdì lélẹ́yìí bẹ́ẹ̀ ni torí Alhaji ti já mọ̀ wípé ayé àǹtí Lizzy máa padà bàjẹ́ sáwọn lọ́wọ́ ni wípé lórí ìkànnì tá a jọ wà yìí lórí ìkànnì yìí wọ́n máa sáré kàbàkàbà. Ẹ wò ẹ̀yin tèmi kí ló dé kí ló ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí Aare Almaroof ní Anamáyọ̀wá ní Lizzy sa oògùn sí àwọn ìyẹn Aare Almaroof àti ìyàwó wọn ìyẹn Alhaja Yekini pẹ̀lú evidence sì ni o wọ́n láwọn ṣe ń bọ̀ ní àwọn ò tí ì dé ó ṣẹlẹ̀ ṣé irọ́ ni ṣé òótọ́ ni ẹ jẹ́ ká jìjọ gbọ́rọ̀ lẹ́nu Aare Almaroof nínú fọ́nrán ìkẹ́dẹ̀ máa fi opinion ti yín sí comment. You are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ Aare Almaroof. Inú mi máa dùn gbogbo ẹ̀yin abiyamọ ayé. Ẹ gbọ́ àwọn àṣírí díẹ̀díẹ̀ tó ń ṣẹlẹ̀ látẹnu sísítà mi Anamáyọ̀wá. Ẹ gbọ́ nǹkan tí wọ́n ní Lizzy sọ nípa wa. Mo fẹ́ kẹ́ bá mi follow Anamáyọ̀wá láọ̀la Monday. Ẹ gbọ́ wìnrìnwìnrìn. Àṣé Lizzy Anjorin ti ń sà sí mi láì jẹ́ pé mo mọ̀ rí. According to kan tá a gbọ́ ẹ̀jẹ̀ ó dọ̀la kẹ́ gbọ́ wìnrìnwìnrìn. Bọ̀ nǹkan tí mami Anamáyọ̀wá tó sọ lórí ẹ̀ nínú show tó jáde lénìí òun lè máa wò yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ká dákẹ́ ká má sọ̀rọ̀ àti gbọ́. Bọ̀ ẹni tó ń dúró tó ń sà sí wa wọ Ọlọ́run ọba ẹni tá a ṣẹ̀ ẹni tá a rò ẹni tá a rí ti èrò Ọlọ́run ní jẹ́ kó rí ti ń rò ẹni tẹ́ ẹ̀ rí ti èrò ní búburú tó wá ń nawọ́ búburú sí yín wọ́n ti láṣìírí máa tú àṣírí wọ́n ti ń tú o ẹ̀yin gbọ́ nǹkan tí Anamáyọ̀wá sọ lórí ọ̀rọ̀ tí Lizzy ń sọ nípa èmi àti ìyàwó mi èmi ni wọ́n pè ní Alhaji Aare Yekini Ajá Yekini àti Alhaja Yekini ẹ gbọ́ nǹkan tó ní Lizzy sọ Lizzy ó ti rẹ́ẹ̀dì o gbogbo àwọn babaláwo ẹ̀yẹn tó ní a máa wo ibi tó máa wá bàdé báyìí o ibi tó o fẹ́ gbà kílẹ̀ tó mọ lọ́la bóyá o máa wọnú olè ni o máa tó fò jáde tó bá rélé yìí o bàá Anamáyọ̀ máa tú àṣírí ẹ̀ ayé ẹ̀ máa padà bàjẹ́ sí mi lọ́wọ́ gidi gan ni tí ò ń ṣe é kéré gbogbo ẹ̀yin tẹ́ ní kí n má sọ̀rọ̀ mi ṣe ṣòfò fún o bọ́ ẹjọ́ ò di ọ̀la kẹ́ wá gbọ́ nǹkan tí Anamáyọ̀wá máa sọ nípa nǹkan tó ń sọ nípa ẹ̀mí lẹ́ni tí mi bá sọ̀rọ̀ rí tí mi rí tí èrò rí tí mi sọ̀rọ̀ ẹ̀ rí Ọlọ́run máa ṣọ́ yín o wo èmi àti ẹ Ọlọ́run nìkan ni olùṣọ́ o ẹni tá a rí ti èrò tó ń ro búburú nípa yín Ọlọ́run máa bá wa bá wọn wí Ọlọ́run bá wa bá wọn wí Ọlọ́run bá mi fi ọ̀bẹ gbígbóná bá mi ti bọ̀ nínú ojú ara ẹ̀ bá mi ti bọ̀ ìdí ẹ̀ gbogbo iná tó ń yí lórí mi Lizzy àṣẹ̀ṣẹ̀ wá dé ó ṣẹ̀ṣẹ̀ get started ní o part 1 lè rí lánàá part 2 ọ̀la gangan lè máa rí the main part lọ́dọ̀ mọ̀mí Anamáyọ̀wá ẹ follow page woman ẹ̀ lọ́la gbogbo ẹ̀yin fans mi wọn ló máa red ó lè jáwọ́ ní tìjì tí Anamáyọ̀wá máa bẹ̀rẹ̀ show yẹn wọ́n ní kí gbogbo yín wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ fans mi ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti rí good side ń bẹ̀ ẹ bá mi screen record mọ̀mí Anamáyọ̀wá lórí page ẹ̀ lọ́la. Fúlàní tó Alhaja kí lorúkọ woman yẹn àwọn Yekini yẹn Alhaja Yekini àti Alhaji Yekini ó di Monday kẹ́ tó gbọ́ òtòwótò ó di Monday nípa yín kẹ́ tó gbọ́ nǹkan tó sọ nípa yín ìdí tó ṣe ń balẹ̀ ayé yín jẹ́ ẹ máa gbọ́ ní ọjọ́ Monday ó ti yé yín sìn èmi ò mọ bí tẹ́ ti pàdé ra yín o èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o bọ̀ máa tọ̀ ìmọ́lẹ̀ fún yín á lè yé yín dáadáa because mo wá gbogbo show man yẹn nígbà tó sọ pé wá fún ẹ mo wá show yẹn mi ò mọ̀ mo lọ wo because èmi ò mọ Yorùbá èmi ò mọ téèyàn bá kọ Yorùbá sílẹ̀ ṣó ti yé yín sìn tí ìbá ti rẹ́ni bá mi túmọ̀ ẹ̀ nǹkan tó bá túmọ̀ fún mi ni máa believe ẹ̀ ó ti yé yín torí ẹ̀ ló ṣe mọ̀ ọmọ kọ Yorùbá rí pé kò ń fẹ́ kọ English ó máa ń fẹ́ kọ Yorùbá because ó ti mọ̀ yí pé òun lòun máa ń túmọ̀ ẹ̀ fún mi because mi mọ mí nìyẹn ṣó ti yé yín téèyàn bá ti kọ Yorùbá sílẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé obìnrin yẹn Alhaji àbí Alhaja dẹ̀ ni Alhaja náà lọ Alhaja lọ́bìnrin àbí Alhaja Yekini yẹn Yorùbá ni woman yẹn máa ń sábà update òun ló ń bú èmi ò mọ mí nìyí kíní yẹn
gbogbo download wọn pátápátá tó gbélé mi lọ́wọ́ gbogbo ẹni máa bá wọn sọ lóúnjọ Monday ó di Monday ó dọ̀la jẹ́ndé ó ti yẹ alẹ́ ní máa dé train mi alẹ́ ni ó ti yẹ yín sìn alẹ́ ni train mi we so enjoy ourselves. hey ó ga o season film leléyìí o voice Anamayowa òun lẹ gbọ́ tán yẹn o wọ́n ní ọ̀la Monday ó máa lẹ́tìkẹ́ ó lágbára o season film leléyìí ó ti ń get started láàrin Ajia àti Alhaji Yekini Aare Almaroof àti àǹtí Lizzy Anjorin ṣé irọ́ ni ṣé òótọ́ ni bó bá ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́rìí wípé àtún máa gbé wá fún yín fáfáàní ẹ̀yin tẹ́ bá wá fẹ́ kàn sí wa tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ìkànnì ẹ máa kàn sí wa through WhatsApp number wa tó wà lórí Facebook page bẹ́ẹ̀ ni ẹ ti jẹ́ ká lọ gbọ́ ìpolówó ọjà yìí ní ráńpẹ́ and please remember to subscribe, like, share and follow us. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.